Hello, hello. Hello. Ẹ̀yin èèyàn mi, kì bá ṣe kékeré. Náà bá ní àwọn àwọn olórí inú ààfin kábíyèsí, wọ́n fẹ́ máa play ní géèmù. Wọ́n mọ̀ pé bàbá ní bàbá ó máa jẹ́ nígbà gbogbo, ọkọ ló máa jẹ́ nígbà gbogbo. Wọ́n ní ọkọ ló lórí aya. Àwọn obìnrin yẹn kàn gbójú lé òtúmọ̀pọ̀ wọn. Wọ́n fi pé bóyá gbogbo ìtàn ṣe yẹn pé òtúmọ̀pọ̀ wọn lè ṣe. Wọ́n mọ̀ pé bọ́n ṣe ń ṣe lọ́lọ́run bá wọn bàjẹ́. Ọlọ́run bàjẹ́ gidi gan ni. Pẹ̀lú bí Naomi ṣe sunkún pé wọ́n ti gbé ọmọ wọn. Wọ́n rí Ashley, wọ́n rí kó gbọ́mọ wá. Wọ́n ṣàbẹ̀rẹ̀ sí ní lament bí kábíyèsí. Mo sọ fún wa pé kábíyèsí ti sẹ́ẹ̀tì àwọn securities síta. Wọ́n ní ngbà Naomi kékeré tójú ẹ̀ fẹ́ yọ̀bọ̀ kábíyèsí ní ìta ṣe kù. Ló wá ní kán bẹ̀rẹ̀ sí ní trace ọmọ Ashley yẹn Adémákinwá. Pé kábíyèsí ní kán bẹ̀rẹ̀ pé tọ́wọ́n ti rí anywhere tọ́wọ́n ti rí Ashley pé kán gba ọmọ ọwọ́ ẹ̀ yẹn. Kán gbà wá. Thank God wọ́n ní wọ́n rí Ashley ní Àkúrẹ́ ní restaurant. Wọ́n ní big restaurant tó wà l'Ákúrẹ́ pé wọ́n àtọmọ èèyàn ló wà ńbẹ̀. Wọ́n ti Adémákinwá. Wọ́n ní kábíyèsí ní kán yọ ọmọ yẹn lọ́wọ́ ẹ̀, kán tó òun dànù, kán máa gbọ́mọ nìkan bọ̀ yẹn Ashley. Nígbà tó débẹ̀, Adémákinwá nìkan náà rí lọ́wọ́ ẹ̀. Ọmọ ti bí dà ló bá ló wà nínú ilé pẹ̀lú ọmọ ọ̀dọ̀ òun. Gẹ́gẹ́ bá ṣe gbọ́, ó dàbí pé kò gbé ọmọ yẹn kúrò láàfin. Ó kàn gbé ilẹ̀ fún ọmọ ọ̀dọ̀ pé kọ́mọ ọ̀dọ̀ wọn máa bá wọn monitor ẹ̀. So a máa fún ọmọ ọ̀dọ̀ wọn àti ọmọ ọ̀dọ̀ a máa ṣe hand to hand. Ó máa pè tọ́jú ẹ̀ o, ṣe nǹkan báyìí fún un. Jẹ́ ọ̀bẹ tó ó ti wá gbé ọmọ ẹ̀ jáde. So wìdí ó pé òun àti ó ti gbé ọmọ yẹn jáde sí ìgboro. According to nǹkan tá gbọ́, ó ní ó sọ pé ọmọ yẹn wà nínú ilé. Ó tilẹ̀kùn mọ́ wọn pẹ̀lú ọmọṣẹ́ ẹ̀. Ṣé rí pé àwọn bíbí ìyá ó ti pẹ́ tán ti ń ṣe iṣẹ́ ipá, iṣẹ́ gbọ́mọgbọ́mọ. Ó ti pẹ́ tán ti ń ṣe. Nǹkan burúkú kan wọ̀ wọ́n. Òun àti Mary. Ashley àti Mary. Nǹkan burúkú ayé àtọ̀run kún ọwọ́ wọn. Can you imagine látẹ̀kan tán ti ń wá ọmọ yẹn, àṣé ó tilẹ̀kùn mọ́ àwọn yẹn nílé. Ọlọ́run ló yé pé kọ́mọ yẹn máa bá wọn máa tọ́jú ọmọ ọlọ́mọ. Ó máa tọ́jú ọmọ ọlọ́mọ. Ó dẹ̀ gbé tiẹ̀ lọ sí, wọ́n ní wọ́n wá bá wọn ní restaurant l'Ákúrẹ́ ni o. Wọ́n ní bọ́n ṣe bá ń bẹ̀. Wọ́n kàn yọ ọmọ ọwọ́ ẹ̀ dànù. Wọ́n ti òun dànù. Kábíyèsí ní kán máa gbé ọmọ wá, kán máa gbé bọ̀ ní ààfin. Wọ́n lọ́mọ yẹn ti wà láàfin yẹn mọ́ Ashley. Bí wọ́n dẹ̀ ti lọ ṣílẹ̀kùn tó lọ gbé ọmọ Naomi yẹn, bẹ̀tí bó ṣe sọ bí a ṣe gbọ́ pé ó ní ọmọ wà nínú ilé pẹ̀lú ọmọ ọ̀dọ̀ òun. Oríṣiríṣi. So wọ́n ṣàgbé Adémákinwá lọ́wọ́ ẹ̀. Wọ́n ní kẹ́ bá rí Ashley nígbà tó ń gba ọmọ yẹn pé ṣe ló fò sókè tó forí gbálẹ̀ pé táyé òun ti bàjẹ́, pé ṣe ló ya wèrè. Wọ́n ló ya wèrè pé báwọn náà ṣe máa gbọ́ wọn, báwọn náà ṣe máa ṣe. Wọ́n ní restaurant tó wà pé gbogbo èèyàn bẹ̀rẹ̀ sí ní fi ṣèrànwọ́ pé madam kò tí ì tó gbogbo eléyìí tó ń ṣe. Ó lóun fẹ́ para òun. Àwọn ti fẹ́ lọ pa ọmọ òun. Àwọn ti fẹ́ wọ́n ti jọ́mọ òun gbà lọ́wọ́. Wọ́n ní abẹ́ni lórí nǹkan. Kò fẹ́ kán gbé ìdàkọjá lórí òun. Ǹjẹ́ kò wá tán bí? Wọ́n ní kẹ́ wá wo bí Ashley ṣe bara jẹ́ tó ba gbogbo ìgbésí ayé ẹ̀ jẹ́ ní restaurant yẹn lénìí. Wọ́n yọ ọmọ ọwọ́ ẹ̀ lọ́wọ́ ẹ̀, wọ́n ti dànù. Ó ti ẹ̀ dànù. So wọ́n bó ṣe máa ń rí. Wọ́n lọ ara ta ó ṣe. Wọ́n ní tẹ́lẹ̀ máa wò ó àti ìgbà tí wọ́n ti ń wá ọmọ Naomi káàkiri tó ń wá lọ sílé àwọn Láfọ̀gìdì pé bóyá Ashley pé Láfọ̀gìdì ló wà. Wọ́n ní kò sí ńbẹ̀, kò ṣe. Wọ́n náà ń wọ́ ọmọ Naomi. Ashley ti gbọ́ ọmọ Naomi lọ. Wọ́n ní kò sẹ́ni kankan tó tutọ́ dànù tó tiẹ̀ sọ pé ẹ jẹ́ ká lọ bá kábíyèsí. Láti ìgbà yẹn kò sí. Wọ́n ní wọ́n ti ẹ̀ bá wọn wá wọn sọ anything. Wọ́n ní before you know it, wọ́n wá sọ pé ṣé nǹkan tí ọmọ yín ṣe ó dáa? Ó nígbà tí option tí
tó bá ti lè fún ní gbogbo nǹkan tí ó sọ nǹkan tọ́mọ wọn sọ làwọn stand lé lórí. Ó lóun fẹ́ staff of authority òun fẹ́ yèyélúwà òun fẹ́ adé òun fẹ́ ṣe gbogbo òun fẹ́ jẹ queen pé tí Naomi bá ti lè give down fún pé ẹ̀rọ ọmọ yín. Wọ́n ní nǹkan táwọn Láfọ̀gìdì sọ nìyẹn kẹ́ bá wo pé àwọn ọ̀tá pọ̀ fún kábíyèsí gidi gan. Wọ́n ní kábíyèsí ní òkè kò sí problem pé ìta ṣe kù ló bá ní pé wọ́n lọ wá Ashley tẹ́ bá dẹ̀ ti rí Ashley pẹ̀lú ọmọ yẹn pé kẹ́ yọ ọmọ yẹn náà tó má ti yọ Ayédèmákì wá lọ́wọ́ ẹ̀ ọmọ Naomi á jáde torí wọ́n ní kò fọmọ ẹ̀ ṣeré wọ́n ní tẹ́ bá rí ó ti fẹ́ ìyá wèrè. Meanwhile ọmọ ẹ̀ obìnrin yẹn ṣọmọ ẹ̀ kò ti mú kú gbà tí kábíyèsí ti lè dànù kò rí bí mu sí ọmọ yẹn kàn fẹ́ tàràkà ni wọ́n ló ti mú lọ sí UK ó ti lọ fi sí school UK bí ó lè ti mú padà sí ọ̀dọ̀ bàbá ẹ̀ o torí wọ́n sọ pé wọ́n ní wà UK pé ó fi sí school ní UK ní boarding house ní UK abájọ aṣọ́mọ yẹn ò sí láàfin látijọ́ bẹ́ẹ̀ nígbà tí kábíyèsí ti lè dànù. So torí ìwà Ashley ebi kábíyèsí ò ṣàṣọ pé ọrùn wọ̀ òun kábíyèsí ń bá tọ́ ọmọ ẹ̀ tó bá ṣe kiri because ó ti fún ọmọ yẹn ní gbogbo general overseer tó máa ń fúnra wọn tó ń jẹ so ọmọ yẹn ti wá rí gbogbo nǹkan pátápátá ọgbọ́n tó wà nù ọmọ yẹn àti gbogbo oṣù àjẹ́ tọmọ ti gbà ó ti bá yí ọmọ yẹn jẹ́. Àwọn tó máa bọ́mọ yẹn lọ sí school ní ibi tó wà àfikórí ọ̀fẹ́ Ọlọ́run kó máa kóyàn yọ. Gbogbo iléèwé táwọn ọmọ ń lọ oríṣiríṣi lẹ́wọ̀n máa rí Ọlọ́run ló kó wa yọ kó àwọn ọmọ wa yọ. So now kírú àwọn yẹn máa mísì pẹ̀lú àwọn ọmọ Ọlọ́run ló bá ní ṣẹ́gun. Lọ́rọ̀ tá à ń sọ wọ́n ní ṣe ni ó ní ọmọ yẹn wà nílé pẹ̀lú ọmọ ọ̀dọ̀ wọn ní nǹkan tó sọ fún wọn ni bẹ̀tán ṣáà ni wọ́n ti yọ ọmọ Naomi ìyá Adémákì wọ́n ti gbé sáàfin lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ ìwọ́n ló wà láàfin. Ashley ò tó ẹrú tó lè wà kábíyèsí wá sí kò tó ẹni tó lè dáàfin yẹn sí wọ́n ní ṣe ló lọ bá àwọn èèyàn Láfọ̀gìdì náà wá náà bá sọ pé kábíyèsí kan lè ṣẹ́tù pẹ̀lú Naomi wọ́n ní kábíyèsí lé wọn bí ajá kan lè ṣẹ́tù pẹ̀lú Ashley wọ́n bẹ̀rẹ̀ tó ṣẹ́tù pẹ̀lú Naomi pé wọ́n á fẹ́ bẹ̀bẹ̀ kábíyèsí wá sọ fún wọn a ti ń wá ọmọ tiwa kẹ́sẹ̀ lẹ́sẹ̀ wa nígbà tí wọ́n ti wá gbé ọmọ tí ilẹ̀ wá ṣẹ̀ṣẹ̀ wá bọ̀ pé kì í ṣe ni wọ́n lé wọn dànù pé ọmọ yẹn máa sùn sí ilé ààfin bẹ̀tẹ̀ Ashley ò gbọ́dọ̀ wọ bíbá wọ́n ní Ashley fẹ́ ìyàwó rẹ̀ pé báwo ló ṣe fẹ́ wà láì jẹ́ kọ́mọ wọn wà bẹ́ẹ̀ gọ́tò dání wọ́n ní báwo ló ṣe ń rí bó ṣe ń rí náà rèé o. Ẹ̀yin èèyàn mi ẹkú ìtẹ́tí gbọ́ wa wọ́n lè ti tó bá gbọ́ àlọ́ ó gbọ́dọ̀ gbọ́ àbọ̀ torí ẹ̀ mo ṣe ní jẹ́ kí n wádìí gbogbo kí n wá sọ ìta gbọ́ so tó bá ṣe jẹ́ ṣá wàá máa jẹ́ kẹ́ ẹ gbọ́. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa ẹ ṣé gan bá wa share kẹ́ bá wa like kẹ́dẹ̀ bá fi tó kù sí comment section ẹ ṣé gan lọ́wọ́ àwọn àpọ̀ God bless you amen bye.